وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. يقول المصنف رحمه الله في الحديث 52 و200 وألف: وعن عدي رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وآله وسلم عن صيد المعراض فقال: إذا أصبت بحده فكل، وإذا أصبت بعرضه فقتل فإنه وقيد فلا تأكل. رواه البخاري. وعن أبي ثعلبة عن النبي صلى الله عليه وسلم قال: إذا رميت بسهمك فغاب عنك فأدركته فكل ما لم ينتن. أخرجه مسلم. وعن عائشة رضي الله عنها أن قوما قالوا للنبي صلى الله عليه وسلم: إن قوما يأتوننا باللحم لا ندري أذكر اسم الله عليه أم لا، وقال: سموا الله عليه وكلوا، سموا الله عليه أنتم وكلوا. رواه البخاري. àwọn ẹgbẹ́ wáyé àwọn náà dá lórí ṣíṣe ọdẹ. ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ wọn látọ̀dọ̀ Adi ibn Hatim at-Ta'i radiyallahu anhu ó ní mo bi anabi sallallahu alayhi wa sallam léèrè an sayd al-mi'rad, nípa adájọ́ ẹran tá a ṣe ọdẹ rẹ̀ látàrí pa àlù ní kùnmọ̀pá. tí èèyàn bá rí ẹranko eléyìí tó lu àṣẹ jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ nínú àwọn ẹranko inú igbó, àwọn ẹranko orí ọ̀dàn, àwọn aláǹfààní ká súnmọ́, ṣùgbọ́n àríntà lè fi pa pẹ̀lú ṣóńṣó ẹnu rẹ̀, ṣùgbọ́n àríntà lè fi lù pa. ǹjẹ́ tá a bá lù pa gẹ́gẹ́ bí agbọ̀nrín, gẹ́gẹ́ bí ehoro, ǹjẹ́ tá a bá lù pa sọtọ́ka jẹ? faqal: idha asabta bihaddihi fakul. ntọ́ sọdẹ tó bá yẹ pé mímú ntọ́ fi pa ńlọ fi rí pa, mímú ẹnu ntọ́ fi pa sí ṣóńṣó ẹnu rẹ̀ ńlọ orí fi gún Ànábì ní kó jẹ. wa idha asabta bi'ardihi, tó bá ṣe pé ẹgbẹ́ nǹkan, ẹgbẹ́ kùmà ńlọlò láti fi nà faqatal ńlọba pa fa innahu waqir, ajẹ́ pé ẹranko eléyìí tó ṣe pa lù ní nǹkan pa ni, fala ta'kul, ò gbọ́dọ̀ jẹ. nítorí polú ẹlẹ́dàá nínú àwọn ẹranko tó ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ òun náà ni al-mawquda. al-mawquda òun náà lẹ́ranko tó ṣe pa lù ní nǹkan pa, kò tọ́ ká jẹ. eléyìí túmọ̀ sí pé níta fi pa ẹran tó ṣe pé yóò tú ẹ̀jẹ̀ jáde, òun náà ni nǹkan tá a lè fi pa tí ó sọ dẹ̀tọ̀. àmọ́ níta fi pa tó túmọ̀ sí pé alùpà ni, ẹ̀jẹ̀ ò ráyè jáde lára rẹ̀, eléyìí òkú ń bété ni, ẹ gbọ́dọ̀ jẹrú ẹ̀. torí ẹ̀ tó bá gbérú ẹranko yún alù ní nǹkan, lùlù tá a lù ní nǹkan ó fún aláǹfààní láti súnmọ́, àfi wá láǹfààní àti dúnbù rẹ̀ pa, ìgbà náà ni ó jẹ́tọ̀ fún wa láti jẹ. àmọ́ lùlù tá a lù ló ṣe kú pa, kò tọ́ ká jẹ o, nítorí pé ó kù ń bétí ẹran ni wọ́n ń perú rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà. ẹlẹ́mú ó ń kó fi lu ẹni tó ní pọpá kọ́ na, tẹ́ ẹ bá fi lè ba láàyè tẹ́pẹ́ lùlù tẹ́ lù náà lọ́pàá, kò tọ́ ká jẹ. eléyìí jẹ́ ọ̀kan nínú bí wọ́n ti ṣe lè pa ẹranko tí ò ní jẹ́tọ̀ fún wa láti jẹ. irú ẹ̀ náà ni ẹranko eléyìí tó ṣe pé ẹ̀yin ti dẹ tàkúté sínú oko yín, ẹ wá dé láàárọ̀
ẹ wá bá pé tàkúté ti dẹ ọ̀pá gbàrin ọ̀pá ehoro ọ̀pá kẹ́tẹ́kẹ́tẹ́ inú gbó ọ̀pẹ̀sìn inú gbó ṣùgbọ́n gbàtẹ́ débẹ̀ sí ẹ bá kú wọn ti kú kọ̀tọ́kẹ́ jẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá yẹ pé tàkúté mú wọn kalẹ̀ ẹ sì bá wọn pẹ̀lú ẹ̀mí lọ́rùn wọn ìgbàláyé wà fún yín pé kẹ́ ẹ dúnbò wọn kẹ́ ẹ wá jẹ nígbà náà àmọ́ tẹ́ ẹ bá fi lè bẹ́ẹ̀mí lọ́rùn wọn tó jẹ́ pé tàkúté yín ló ṣekú pa wọn kọ̀tọ́kẹ́ jẹ o ẹnìkan wá pé ọ̀dà tó bá ṣe pé ńgbà táwọn ń dẹ tàkúté o àwọn sọ pé bisimilahi allahu akbar àwọn adébẹ̀ làwọn bá kó ti pé horo àwọn bá kó ti bá wọn di ẹfà mú àwọn bá kó ti bá wọn mú ìgalà ṣùgbọ́n ńgbà táwọn ó débẹ̀ àwọn bá kó wọn ti kú ṣé bisimilahi allahu akbar eléyìí táwọn ṣe kòtó rárá oníṣẹ́ bíbẹ́ náà ní ta bá sọ ajálẹ̀ ta ní kẹjọ kọ́ bá mú ẹranko tá a fẹ́ dọdẹ rẹ̀ bẹ́ẹ̀ náà ní ta bá ta ọfà tí ẹranko tá a fẹ́ dọdẹ rẹ̀ tí bá máa sọ pé bisimilahi allahu akbar bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà láàrin méjèèjì sọmọ pé nígbà tí wọ́n ta ọfà àtìgbà tó sọ ajálẹ̀ kọ́ bọ́ ṣọdẹ ẹranko orí ẹranko tó fẹ́ ṣọdẹ rẹ̀ ẹranko tó fẹ́ ṣọdẹ rẹ̀ ń lọ sí bisimilahi allahu akbar sí. ẹ máa ń pín ká mà nípa òfin Allah ó pàtàkì púpọ̀ àwọn ọdẹ táwọn ń ṣọdẹ kò fẹ́ sí tọ́ka torí pé tẹ́lẹ̀ náà ẹ̀sìn wo ni wọ́n gbọ́ yìí tẹ́lẹ̀ náà ìṣẹ́bólógún làwọn. kí ló fẹ́ kàn pẹ̀lú gbogbo táwọn sọ àwọn náà kí ló fẹ́ kàn wá pẹ̀lú gbogbo ẹran tí ń pa kò sí tó fẹ́ kàn wá pẹ̀lú gbogbo ẹran tó dẹ̀ wọ́n ń pa ọdẹ tí ń bọ̀ kò sí tó fẹ́ fẹ́ràn ẹ̀ tí má jẹjẹ kó jẹ ọ adé ló ń jẹ ọpẹ ẹran gbẹ́ ni wọ́n fẹ́ràn ẹran gbẹ́ bá wò abókù ń betí ẹran nítorí pé ẹran tí káfíìrì pa kódà kó ṣe pé ọ̀pá bó ti tọ́ á sọ pé kò tọ́ nítorí pé kèfèrí sórí ẹ̀kọ́ sọ ara rẹ̀ má jẹjẹ kú jẹ ẹni tí ó bá ṣọdẹ àti gbogbo sẹ́yìn ohun tí ó bá sí kò sí ètí ṣẹ̀ríà ọ̀sọ́ nípa rẹ̀
kí wọn má jẹjẹkújẹ kọ́ má bàa sì fara yín níjẹkújẹ àfi kọ́ gbàgbọ́ yes Islam. tó bá fi lè lu ẹranko pa lúlù tó lù pa wọn ó ti sọ́dọ̀ kún bẹ́tẹ̀ àrùn ọgbọ́dọ̀ jẹ́ pé ó dú ni tó bá sì jẹ́ etí apá ọ̀ka láti dú torí àwọn ẹranko tó lù adá oríṣi méjì ni wọn ẹranko tó fara mọ́yàn tí ń gbà ní ìyàn ẹranko tó tako yàn tí kì í gbé pẹ̀lú èèyàn àwọn ẹranko tí ń gbé pẹ̀lú èèyàn àfi kẹ́ rí dájú sáká pẹ̀lú ẹdúnbò wọn ìgbà náà wọn tó jẹ́tọ̀ tó bá sì jẹ́ ìta máa gún ni bí ràkúnmí gbẹ̀rí pẹ́ gùn ṣùgbọ́n àwọn ẹranko àwọn èyí tó jẹ́ pé wọ́n máa ń rí yàn sá kọ̀tọ́ká jẹ wọ́n àfi tá a bá ṣọdẹ wọn tá a bá ṣọdẹ wọn gba bó ti ṣe tó àti bó ti ṣe yẹ eléyìí tá à ń ṣàlàyé wọn nísìn ọ gbọ́dọ̀ lu ẹran pa kọjẹ àfi kọ ṣọdẹ rẹ̀ wọ́n sọ pé tó bá gbé ẹranko tí ń gbé pẹ̀lú wa ni lọba ara rí tó bá di pé kò fẹ́ rí yàn mọ́ tó bá ti rí yàn yọ máa lé yàn ká ni tó bá jó níhò ni wọ́n fẹ́ kàn pa tó bá sì jẹ́ eléyìí tó gbúwo ni wọ́n fẹ́ tí ọ̀pá bí ràkúnmí báwo láti ṣe wọ́n ní tá a bá gbìyànjú láti dúró rẹ̀ gbọ̀nà tá a máa dúró rẹ̀ gbà tipa wọ̀ bá ká ṣẹ̀rí àgbà pé kẹ́ pa gbọ̀nà tẹ́ máa pa ẹranko orí ọ̀dà nínú kẹ́ sẹ́tì kẹ́ ta lọ́fà àbí kẹ́ yín níbà nígbà tó ti jẹ́ pé apá ọ̀ka mọ̀ yọ fẹ́ séèyàn sùtà ní eléyìí dẹ́ba àdìsí tó tẹ̀lé léyìí òun wá látọ̀dọ̀ Abu Tha'laba radiyallahu anhu látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní idha ramayta bisahmika faghaba anka fa adraktahu faqul ma lam yantun wọ́n ní tó o bá fi lè ta ẹranko lọ́fà lọ́ọ̀bá rí mọ́ oyin ẹranko níbọn nígbà táyé dáyé ìbọn lọ́ọ̀bá rí mọ́ ọ̀sàmọ̀ lọ́wọ́ ọ̀farapamọ́ sí ọ fa adraktahu lọ́ọ̀bá rìn kù ó sì dán lójú pé ẹranko náà ni eléyìí tó ta lọ́fà ni wọ́n fa rẹ́ ní lára rẹ̀ fakul àjẹpé jẹ ṣùgbọ́n ìgbà mélòó lẹ́ranko yẹn ló lè fara pamọ́ fún yẹn àgbẹ̀ nìkan àbáwọn ọdẹ nìkan ló lè sọ torí pé ńgbà míì ẹranko míì bá sọnù mọ́ wọn lọ́wọ́ báwọn wọ́n lè má rí ó dídí ọ̀sẹ̀ kan torí pọ̀ náà máa ja korópò ń fẹ́ sá mẹ́ni tó fẹ́ pa òun ń fẹ́ sá máa lọ́wọ́ lẹ́yìn náà inú gbó ni wọ́n ti ń dọdẹ kìí ṣe ilẹ̀ aṣálẹ̀ ilẹ̀ aṣálẹ̀ tẹ́rí yẹn kò síbi tí ẹranko àtọmọ ẹranko fẹ́ fojú pamọ́ sí torí gbogbo ẹ̀ ló sì lọ gbáyàwó yìí ṣùgbọ́n tó bá yẹ pé nínú gbó ni lórí ọ̀dàn ẹ ra àwọn koríko ẹ ra àwọn igi tí ọ̀gá jù tí gbogbo ẹ̀ tó ṣe pọ̀ náà ló kóra jọpọ̀ tí ń jẹ́ gbó àwọn ẹranko yẹn máa fara pamọ́ sí ara wọn àwọn ẹranko yẹn wọ́n lè má ní irú làákàyè tiwa ṣùgbọ́n Allah azza wa jal ó fún wọn lóye irú tiwọn gbogbo ẹranko kọ̀ọ̀kan ibi tẹ́lẹ̀ tí ń lò sí ibi tí ń fara pamọ́ sí ibi tí ó fara jọ àwọ̀ rẹ̀ ni irú àwọn kìnìún yẹn ibi tó ti máa sábà rí wọn ó rí pé ibi tí àwọ̀ wọn ti bálẹ̀ dọ́gba ni àwọ̀ wọn ọjọ́ àwọ̀ ilẹ̀ ibi tí wọ́n ń gbé yóò sì tún jẹ́ ibi tó ṣe pé koríko pọ̀ tẹ́kùn lè fara pamọ́ síbẹ̀ tí ẹni tí ń bọ̀ tí ò ní mọ̀ pọ̀ wà ń bẹ̀ tó fi yọ sí lójijì nígbà tí wọ́n wá yin ẹranko níbọn pàtó tá lọ́fà
yóò sá lọ lójú ọ̀nà wípé òun fẹ́ sá mọ́wọ́ tó fẹ́ pa lọ́wọ́ láì mọ̀ wípé ọfà tó ti fi sóun lára ọta àbọ̀n tí ń bẹ lára òun náà ni ó ṣe sábàbí ikú rẹ̀. Ó lè gbéra rẹ̀ lọ bí tó ní lè dé jẹ́ pé inú kòtò eléyìí tó lọ rí sí ìwọ́kọ́ òtún ẹrú tó lè wọbẹ̀ lọ́padà fílẹ̀ lọ́mọ àwòrán. Ó sì lè gbéra rẹ̀ wọnú bí ẹlẹ́gùn tó ṣe pé ìwọ òtún ẹrú tó lè wọnú ẹ̀gún yìí torí kó lè bá mẹ́ran kó tó sọdẹ rẹ̀. Ìgbà mi ó sì lè ṣubú sétí ọ̀nà àmọ́ kó jìnnà síbi tó ti kọ́kọ́ ta lọ́fà. Ànábì sallallahu alaihi wasallam ní tó ọba bá jẹ lópin ìgbà tí ọba tí máa rùn torí pé tí ẹran bá ti dòkú mbété rírùn ni ó máa rùn. Ẹnì kó òsìsí tó gbádùn tẹ́pẹ́rú ẹran bẹ́ẹ̀ ni ó kúndùn kó ń fẹ́ jẹ. Ìsìlẹ̀ ẹran dùn nígbà tó bá wà ní tuntun tí èyí sẹran tó sì pọ́n ti gbé kalẹ̀ kódà kó sẹran tá a dún lọ́nà tó dáa tẹ́ bá gbé kalẹ̀ fúngbà tó pẹ́ tẹ̀ sáyà rẹ̀ inú ilé ò ní rọrùn fún yín gbé má. Ọ̀nà bí tẹ́ bá gbérú ẹran bẹ́ẹ̀ sí kò ní rọrùn fún yín gbà má. Torí di eléyìí àsìkò tí nǹkan bá wà tuntun iná ìlàdùn rẹ̀ níjó la sọdún léyà sóní yìí tó bá lẹ́ran léyà ńlé tó bá wò sẹ́ẹ̀kan tó sáyà rẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ó rí pé òní lè gbénu lè mọ̀ òní lè wà lágbègbè ibi tẹ́ran wà mọ́. Ṣùgbọ́n níjọ́ àkọ́kọ́ láì tí ì sè ó fíkánfíkán tẹ́ran yẹn ó máa ṣe. Tó bẹ́ẹ̀ ni àwọn ẹranko orí ọ̀dà yìí kìí ṣe gbogbo ìgbà tó dé bá yìn wọ́n bá àbọ̀ ta wọ́n lọ́fà àbọ̀ di ajá ṣe léṣe wọ́n sá májá lọ́wọ́ kìí ṣe gbogbo ìgbà ni wọ́n máa rí wọn lásìkò. Omi àsìkò tí wọ́n rí sí yóò tún máa rùn. Ẹlòmíràn wá dàmà lásìkò tó máa ń jẹran gbẹ̀wọ̀n àwọn onífura mọ̀ yí pé ó ti ń jẹrà kó tó di pé wọ́n ṣe lọ́kan wọ́n wì í kó tiẹ̀ tó di pé wọ́n rí i. Ṣùgbọ́n tí ọdẹ bá rí i òun ò ní sọ pé báyà ń ti ṣe kíní kan bá kó náà bò tòtí wọ́n bá ń fà á jẹ wọ́n máa rò pé òórùn ẹran àgbẹ̀ náà lórí bẹ́ẹ̀. Ọ̀dà kéèyàn nífura lọ kó jẹkújẹjẹ tínú rẹ̀ ọmọ ayọ tó ṣe bọ́ ń sanra torí délé yẹn gbọ́dọ̀ nífura. Náà la Nabi sallallahu alaihi wasallam ń kọ́ alẹ́ kọ́ ọ̀tá lọ́fà ọwọ́ asámọ́ lọ́wọ́ ọwọ́ apádà rí jẹ́ tí ọba ti mọ̀ àwọn tí ń bá ti rùn má jẹ torí pé Islam ò fara mọ́ kọjá pẹ́yìn lẹ́jẹun tí ó ṣe sábàbí ikú yín kò fara mọ́ kẹ́ máa jẹjẹkújẹ ẹran tí ń rùn kí ló fẹ́ jẹ sí òpin rẹ̀ kọ́ máa jẹun láìsí ẹran bẹ̀ nítorí pé bó ti ṣe jẹ́ tó ń wò pé kọ́ máa ṣòfò Olúwa kọ́ máa jẹ́ kí ká ṣòfò ẹ̀mí rẹ̀ tẹ́bẹ́ ẹran lọ́ọ́ fẹ́ kó ṣòfò kẹ́mi rẹ̀ ọmọ lọ́ọ́ di kó ṣòfò nígbà tó bá ti jẹjẹkújẹ tàì jẹjẹkújẹ bí yẹn bá ti ṣe gbọ̀nsẹ̀ tó sùn kàn akramakumullah ló wá jẹ ìjẹkújẹ láàrin ìṣẹ́jú péréte yóò ti dààmú inú rẹ̀ yóò ti máa ṣe gbòòrò gbẹrẹrẹ yóò ti máa wọnà láti lọ dáwọ́ tẹ́lẹ̀ eléyìí tó túmọ̀ sí pé Islam ò fẹ́ kẹ́ ẹ máa ṣe nǹkan tí ó bá kó parun bá yín wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọ ara yín gbéra yín lọ bí parun. Ìrẹsì la gbé kalẹ̀ àtẹ̀wà ìrẹsì àtẹ̀wà ó ti wá jẹ látàárọ̀ àná àgbékabìkan tí ò súnmọ́ kí ráìsì àtẹ̀wà ń kọ́ wà lálàáfíà ń bẹ̀ àgbé sínú freezer àgbé sínú fridge àkàndé la bá tún gbé lálàáfẹ́ máa jẹ
kò sí tàbí ṣùgbọ́n bí mú èèyàn bá ṣiṣẹ́ lọ́rọ̀ àwọn kan wà tán ní mú àwọn ìṣiṣẹ́ tó ní bá ti mú lẹ́nu òbí mu eléyìí ọ̀jọ̀ra wọn mọ́ tó bá ṣèṣì lọ jẹ́ torí pé ọba àjọkànjúà ó dájú pé ọgbà yóò kọjá pé ológun yàgbẹ́ gbogbo nǹkan tó lè pààyàn lára Islam ọ̀fẹ́ kẹ́ mú lẹ́nu ẹnu wa inú wa ẹ máa kíyèsí o wọ́n sọ wípé al-ma'idatu baytu da inú tàǹjọ oúnjẹ sí o ọ̀gán nílé àárẹ̀ tẹ́ bá fẹ́ ṣọ́ àlàáfíà yín ẹ máa kíyèsí pé ẹ kì í jẹun àfi tẹ́bi bá pa yín ẹ má ṣe jẹ́ ẹni tó ẹ pé ẹnu rẹ̀ dilẹ̀ gbogbo ìgbà jẹ iná ni ìyẹn bí àwọn ẹni tí ń sẹ̀mí kó lè bá a máa jẹun kìí ṣẹni tí ń jẹun kó lè bá a máa fi gbẹ́mìí ró àwọn ẹlòmíín sẹ̀mí kó lè bá a máa jẹun tẹ́bà tí máa ń jẹun lájẹun jù ẹni gbádùn yóò sọ àlàáfíà èèyàn dé bá mi torí ẹ̀ nígbà tí èèyàn bá ti máa ń jẹun níwọ̀ntúnwọ̀nsì àlàáfíà rẹ̀ kò ní sábà níyọnu ìwọ̀nba ni ó fi máa lọ sọ́spítù ó lè sódidi ọdún kan kó máa lọ sọ́spítù nítorí pé ó ń sọ oúnjẹ jẹ kó máa jó oúnjẹ ń jẹkújẹ táàrí ọba séèyàn inú ló ti máa bẹ̀rẹ̀ nígbà tí èèyàn bá ti máa sọ oúnjẹ jẹ èèyàn máa ṣàṣà jẹ kó máa jó oúnjẹ níwọ̀nba ọba jẹun ó ṣe ní bàràkàtà tó bẹ́ẹ̀ ni àárẹ̀ àmódi náà mú ọ bàràkàtà ìgbà tí wọ́n kó ẹ̀bùn wá fanabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀bùn yẹn ó ṣàkójọpọ̀ ọmọbìnrin tàmásí Mariya al-Qibtiyya tó bímọ fanabi sallallahu alayhi wa sallam ọmọ tá à ń pè ní Ibrahim nínú ẹ̀bùn yẹn àtúrí dókítà olùtọ́jú aláàrẹ̀ wọ́n kó àwọn ẹ̀bùn yẹn wá láti ilẹ̀ Egypt Ànábì sallallahu alaihi wasallam wọ́n á mú méjì nínú mẹ́ta wọ́n mú ọmọbìnrin yẹn wọ́n mú sí kejì wọ́n wá ní kí dókítà ọmọ padà lọ sẹ́sìmọ́ pé àwọn fi dókítà ránṣẹ́ ní pé odidi Ànábì sallallahu alaihi wasallam tí nǹkan bá ṣe ó yẹ kí dókítà wà tí ọmọ wà láfíà Ànábì sallallahu alaihi wasallam náà bùkátà dókítà kí ló dé nítorí pé oògùn njẹ òní já máa fojoojúmọ́ sáré àwa nì kí lóògùn náà àwa èèyàn kan làwa nahnu qawmun la na'kulu hatta najur àwa kìí jẹun àfi tẹ́bi bá pa wá wa idha akalna tabasi tún jẹun lẹ́yìn ìgbà tẹ́bi pa wá la nashba a kìí jẹ àjẹyó oògùn njẹ́ ọ̀pọ̀ dínà kéèyàn máa lọ hospital gbogbo gbà mí má jẹun àfi tẹ́bi bá tó pa ọ́ má má jẹun lórí mo ti yó ẹ̀rí pé ń gbà mí agogo mọ́kànlá àárọ̀ ló tó jóúnjẹ àárọ̀ ìgbà tí agogo méjì ó tún fi lù lọ́sàn-án ó tún ti ṣètò oúnjẹ ọ̀sán kò sí bó ṣe jẹun lágogo méjì ságogo mọ́kànlá tó gbádùn nítorí pé oúnjẹ tó wà nù rẹ kò tí ì rásìkò tó fi lè jẹ́ kó ti lọ èyí tó wúlò ti yà sọ́tọ̀ èyí tí ò ní sára rẹ lóore ti dúró lọ́tọ̀ kó tó tún di pọ̀ fẹ́ jẹ̀mí ìlè ibì kan náà làwọn oúnjẹ yóò sì máa wọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n ló pè fún kálàáfíà rẹ ó dìdàkudà ó kéré jù láàrin oúnjẹ kan sóúnjẹ kan ó kéré jù ó yẹ ká rí wákàtí 6 láàrin oúnjẹ kan tó jẹ kó tó tún jẹ mí ó kéré jù ká rí wákàtí 6
tí àwọn àkókò yìí bá ti ń bẹ bẹ́ẹ̀ láàrin oúnjẹ kan sóúnjẹ kan ó súnmọ́ kí àlàáfíà rẹ kó má dàrú. tó bá ṣeé ṣe ó ti rọrùn kó má máa jẹun jẹ méjì lọ lójúmọ́ kan. ètò ti mọ ọ láàánú ìsìn oníkọ́ máa jẹun lẹ́ẹ̀mẹ́ta wọ́n fi kọ́ra pẹ́ méjì péré lọ́fẹ́ máa jẹun nísìn àlàáfíà rẹ ó tún dá sí àlàáfíà rẹ ó tún lékún sí. tó bá ti jẹun láàárọ̀ oúnjẹ ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ti parí lójúmọ́ àwọn wàá jẹ kó tó di pòrùn wọ̀ agogo 5 àbọ̀ sí 6 àbọ̀ kóòrùn tó wọ̀ ó tún di lọ́la. ó rí i pé àlàáfíà rẹ yóò dúró dáadáa. kò ní já sí pé wọn kàn kó oúnjẹ jẹ ní bẹ́ẹ̀ náà lọ ń lọ dáwọ́ tẹ́lẹ̀ tó ń wọ tọ́ílẹ́ẹ̀tì lẹ́ẹ̀mẹ́wàá. àwọn èèyàn kan làwa táyì jẹun àfi tébi bá pa wá. tébi bá wá pa wá tá a bá jẹun a kì í jẹ àjẹyó a kì í jẹ àjẹranjú àìjẹ. ìrìn Ànábì sallallahu alaihi wasallam tó ọba bẹ́ ẹran tó ta lọ́fà tó sì rí pé ọfà tó ta ti pa tí ò tí ì máa rùn jẹ àmọ́ tó bá ti ń rùn kọ́ ò gbọ́dọ̀ jẹ. eléyìí ẹ̀kọ́ ńlá ni o pé ọdẹ lè lọ sígbó láti lọ dẹdẹ kọ́ yẹ pé ẹranko tó pa kò rí ẹranko sá ma lọ́wọ́. kò burúkú ẹranko fi ọ̀rọ̀ kò burúkú dẹ kó fọ̀rọ̀ ẹranko yẹn kó fi wẹ́lọ̀. àìbámọ̀ tẹ bá ń rí àgbọ̀nrín mo ti ta lọ́fà ṣùgbọ́n sá ma lọ́wọ́ tẹ́lómi ọmọ bàbọ̀ kọ́mọ jí gbé torí àwọn ọdẹ náà máa ń jara wọn lólè. wọ́n á bá tẹ́nìkan tààrù wọn á ní ẹ dákun níbo lẹ ti rí àgbọ̀nrín wọn tí ọ̀ nìkan lọ́dẹ ní ń sọ pé mi nìkan lọ́dẹ àníbo lẹ ti rágbọ̀nrín ṣé ẹ̀rọ fà lára rẹ̀ ọfà tí mo sàmì báyìí sí la bó ṣe débẹ̀ tọrọ fà ọkọ̀ọ̀kọ̀ kan ọ̀fà dàbí náà torí kí wọ́n má bàa sọ pé ẹran ẹlẹ́ran ló jí gbé. eléyìí ló fà á ló fi jẹ́ pé láwọn agbọn abìkan láyé àwọn ọdẹ ni wọ́n máa ń jẹ́ olóògùn kà tẹ́lẹ̀ pé ẹni tó bá fi lè jí ẹran wọn tí wọ́n ti ta lọ́fà tó bá jí gbé ọ̀nà ọgbà látàrí oògùn kà. ìsìláàmù wa ọkọ wa kú ká máa sòdodo ká má máa parọ́ dípò kẹ́nìkan máa lépa rẹ pẹ̀lú aburú. ẹran yìí ṣe tiẹ̀ ọba ńlẹ̀ kó ti kú wọn náà ti yẹ kó o sì rójú ọgbẹ́ lára rẹ̀ wọn náà ti yẹ kó ọmọ pẹ́nìkan lọ ta lọ́fà ẹnìkan ló yìn ń bà. bí ọta àbọ̀ ti ṣe lé tó yìí ṣe gbogbo ìgbà ní tó bá yin ẹranko ń bà lẹ́ranko kú lẹ́ẹ̀kan náà. kódà ń bẹ́ẹ̀ náà ẹranko dókítà tẹ bá yin ń bà tẹtún yín ń ban yọmọ bọ wá bá yín wípé òun ò rí kó náà pa yín tó ń ti gbogbo bá tẹ ti yìn nítorí pé gbogbo bá tẹ yìn èé ṣe bí tí ọ̀tá ti bá nǹkan abẹ̀mí tí kúlẹ̀ kan náà. kìnìún a máa ṣe bẹ́ẹ̀ ẹkùn a máa ṣe bẹ́ẹ̀ tó máa dojú bá kọ́ tó ń yá níbà yọ máa lé ọbọ ni okubi tó gbégbá ó lè wá wà lójú kó fẹ́ yanjú ìwọ náà tí kò dé bá ọ yóò ti wá ṣe ìwọ náà bọ́ọ̀ bá kú lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀nbẹ lójú ọ̀nà àti lọ. àwọn ẹranko tá à ń jẹ tó lù wá ṣe jíjẹ wọn náà lẹ́tọ̀ọ́ tó bá gbébọn fún wa yìí sí gbogbo ẹ náà nìbọn balẹ̀ kan náà ni ó sì ṣubú ń bẹ̀ tó gbé pàápàá jùlọ sẹbẹyìn mọrú ìbọn táwọn ọdẹ máa ń lò ìbọn sakabula ni ìbọn sakabula lè pa abẹ̀mí o àmọ́ kò lè yára pa abẹ̀mí bíi àwọn ọta àbọn kò dúró gbẹ́jọ́ ọta àbọn kò dúró gbẹ́jọ́ tó bá fi lè máa ta dáadáa
tó fi sun ibi agbárí ọmọ ẹranko tó wá dáná ya tí ọ̀tá ń lọ síbi orí rẹ̀ orí pẹ̀ kan náà ní oṣù. àmọ́ gbọ́n saka bùlà wọn náà gbọ́n ní saka yóò bùlà tó lè mọ́ palẹ̀ kan náà. ìdí nu ẹ̀yin ẹ máa wò wọ̀ nínú gbòòrò tẹ́nìkan bá gbé ìbọn saka bùlà tó gbé sẹ́gbẹ̀ẹ́ tó wá gun kẹ̀kẹ́ fẹ̀jẹ̀ wà tí ń lọ tọ́lọ́pàá bá rí wọn sí wọn máa béèrè láńsẹ́ǹsì bá láńsẹ́ǹsì bá o ìrọ̀ wọn mọ̀ pé ìbọn saka bùlà ni ọ̀pá yẹn bọ̀rọ̀bọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọba kò dúró gbẹ́jọ́ náà àwọn ọ̀tá wọn gan wọn náà mọ̀ pé egungun tí wọ́n bá dojú ọ̀tá yìí kọ yóò fọ́ ni. tẹ́lẹ̀ báyìí wa ẹranko tó ta lọ́fà ẹranko tó yìnbà ọ̀sàmọ́ lọ́wọ́ gbà tó rí sí gbé kọ́ jẹ́ tí ọba ti máa rùn. a jẹ́ pé gbogbo abẹ̀mí tẹ́ rí yìí wọ́n wà ń pò nǹkan tó ṣe pé rúnrùn làwọn náà máa rùn ẹ̀mí tí ò tí kú lára wọn ni òjò wọn rùn. gbogbo gé rẹ̀ ń gbogbo afíjú rẹ̀ ń torí pé ó ti kú tí ẹ̀ bá ti kú àwọn òkú wọ́n lóòórùn kan tán máa rùn special tẹ́ pé òní lè dúró mbẹ̀ bá a ti ṣe dùn la mọ́ torí pé mi ń bẹ lára wa iná la fi dùn wò bẹ́ẹ̀ náà làwọn ẹranko tẹ́ rí yẹn nísìsiyìí tó bá pẹ̀yìn lẹ du ẹran ìṣẹ́jú mélòó wákàtí mélòó lẹ lè fẹ́ràn lẹ́dà tó fi bẹ̀rẹ̀ sí ní rùn tó bá ti pẹ́ díẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní rùn torí ẹ̀ ní Mínà níbi táwọn alálàájì ti máa ń pẹran kó tó di pé ìjọba wa mú ní kókó pé gbogbo ẹni tó bá ti wá sí hajj àwọn ọgbà wọn máa fọwọ́ ara wọn pẹran mọ́ nítorí pé nígbà tí gbogbo àwọn èèyàn tó bá lọ hajj tó máa ń fọwọ́ wọn pẹran àbà nínà yẹn ṣe wọ̀ lágbọn ibi tí wọ́n ti ń pẹran òórùn àwọn ẹran tó ti dòkú mbètè lọ́mọ gbọ́ ẹran tá ń dú lónìí ó rí ẹran ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹran fẹ́ lé mílíọ̀nù tí wọ́n dúkà ìgbà téèyàn 2 million 3 million wá sí hajj àríyàn 1 million tó ṣe hajj tamattu àríyàn 500,000 tó ṣe hajj qiran àrí 1,500,000 tó ṣe hajj ifrad 1,500,000 tó ṣe hajj ifrad àwọn ọ̀lẹ́ran pa tọjọ́ ọ̀ràn yẹn ṣùgbọ́n a lè rí inú wọn tí ó pẹran tó tinú ẹ̀ wá ṣùgbọ́n èèyàn 1.5 million yẹn wọ́n gbọ́dọ̀ pẹran àwọn tó ṣe tamattu àtàwọn tó ṣe qiran gbogbo àwọn àti adébẹ̀ àti rẹran bisimilahi allahu akbar bisimilahi allahu akbar bisimilahi allahu akbar ẹgbẹ́ ẹran yẹn máa gbé lọ ní ilé wo ni wọ́n gbé lọ bí kálukú sì máa fi ẹran lẹ́nu wọ́n sì máa fi lẹ́nu ó wá rí tí wọ́n ń tu ẹran léran wọ́n ń tu ẹran léran àfi bí ìgbà tá a tó àpò ẹ̀wà láyé john ní Kánò òun wọn wá gbá gbogbo Mínà subhanallah tó ẹ mọ̀ pé ìjọba tí ń ṣèjọba bẹ̀ àwọn náà ronú lọ́dọọdún wọ́n ń tọrọ lọ́dọ̀ àwọn èèyàn kan dá wọn márùn ìmọ̀ràn yẹn wá lọ síbi pé ìjọba kọ́ máa gba ẹran ńlá gbà pa lọ́wọ́ àwọn èèyàn ẹ sanwó fún ìjọba ní ọ̀rẹ́ ẹran ní ọba yín pa tó bá sì pa wọ́n ṣàyàn rẹ̀ wọ́n kó sínú àwọn páálí wọ́n gbé sínú àwọn freezer wọ́n ṣètọ́jú àwọn ẹran yẹn lánàá tó yẹ pé gbogbo aláìní tó wà ní Mẹ́kà àtàgbègbè rẹ̀ gbogbo aláìní tó bùkátà ẹran yẹn ní Saudiya gbogbo aláìní tó bùkátà ẹran yẹn ní gbogbo àwọn ìlú láláìní bá ti pọ̀ láfíríkà ní Asia ní àti ibikíbi wọ́n kó ránṣẹ́ sí wọn tó máa gbé ẹran ránṣẹ́ sí ọ láti Saudiya tó máa gbé ránṣẹ́ sí ọ ní Nàìjíríà àbí wọ́n gbé ránṣẹ́ sí ọ ní Chad kò sí nǹkan tí ó ṣe àrùn
torí pé ẹran wọ́n ti gbé sínú fírísà ó ti kánkó títí tí èdè Nàìjíríà kò ní yọ dípò pé ẹran rẹ̀ ó di nǹkan tó tún fẹ́ di nǹkan mi ó rí tó ti di kánkó bí pákó fírísà ju fírísà lọ iná tí wọ́n mú lọ tó mẹsẹ wá ń ṣètò ẹran nù torí ẹ̀ àwọn ẹran tẹ́ pa láàárọ̀ tẹ́ bá padà wá bẹ̀ nírọ̀lẹ́ ẹni lè dúró bẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ èèyàn tẹ́ rí Olúwa pọ́n wa lé pẹ̀lú ẹ̀mí gbàtẹ́mi ń bẹ lára rẹ ló ń wóra rẹ náà ń pè ọ ní ajíṣefíní ẹni tó dá pé ó mójútó ìmọ́tótó tó bá ti kú wọ́n sì ọ̀dà mọ̀ tòun bá ti ṣèjọ́ méjì mẹ́ta tó ń tẹ ìgbé ọ sí inú yìnyín lórí pé àṣírí tó wà nìkan pẹ́jà pẹ́ran sínú yìnyín nù kọ́mọ márùn wàá gbé wọn náà sínú yìnyín kan mọ́túárì ta lẹni náà tí ìbá dúró páwọn ò gbé ọ lẹ́yìn ọjọ́ mẹ́ta wọ́n gbé ọ wọ́n lọ sí ọ òórùn kọ́ mọ́ bá ṣe dùn láàmú yìí jàmá gbogbo nǹkan ẹlẹ́mìí ẹ̀mí tí ń pe lára rẹ̀ ní òdìkẹ́ dàmà wípé tó bá dòkú ń bete òórùn burúkú rẹ̀ là Nábì sallallahu alaihi wasallam sọ pé tó bá bá ẹran tí ò tí ì máa rùn jẹ mọtí bá ti ń rùn má jẹ tí nǹkan bá ti ń bàjẹ́ àgbọ́dọ̀ jẹ kí ló dé òfin ṣẹ̀ríà yìí gbà fún wa wípé tí a bá bá òkú ńbete ẹran pàdé nígbà tí àwa ti fẹ́ bọ́hùn kò sóúnjẹ àmọ́ òkú ńbete ẹran la bá pàdé ṣẹ̀ríà ní jẹ ṣé a lè jẹ ju ń tá fi gbẹ́mìíró lọ àbá àgbọ́dọ̀ mú ju ń tá fi gbẹ́mìíró lọ ọ̀rọ̀ oríṣi méjì lọ́dọ̀ àwọn olùmọ̀ àmẹ́nu gbogbo wọn kò pé gbàtọ́ kọ́kọ́ rí un jẹ́ ń tó fi gbẹ́mìíró adanisi oníráìsì òsì lẹ́wà onígààrí olélùbọ́ tó lè máa jẹ àmọ́ ọ̀lẹ́ran tó lè fi sí ráìsì àtọ̀wọ̀ ọ̀lẹ́ran tó lè fi sẹ́bà tó bá tẹ́bà ọ̀lẹ́ran tó lè fi sámàlà tó bá ro èlùbọ́ rẹ̀ lámàlà báwa sọ pé adìẹ tó kú tí wọ́n sọnù sórí àkìtàn lọ gbé kọ́ yanjú ẹ̀ kó gbé sí orí ráìsì àtẹ̀wà rẹ̀ kó gbé sórí àmàlà rẹ̀ kó gbé sórí ẹ̀bà rẹ̀ rárá o bàbá fẹ́ràn jẹun àṣẹ ní kíni ẹ̀wà òun náà ti ṣiṣẹ́ ẹran níbi tó bá ti rẹ́rìn kí ni wàhálà ọ̀dà tó bá rí báwọn tó bá fi lè lọ gbé òkú ńbete ẹran tó jẹ nígbà tó ní bùkátà sí torí òun oúnjẹ jẹ lóríṣiríṣi ẹran ní ọkàn sí wọ́n ti wá lọ sí ẹ̀yìn ibi tí wọ́n ti máa ń sin adìẹ ibẹ̀ ló múlé sí dádìẹ bá ti kú táwọn sọ dédé ọwọ́ rẹ̀ ní lọ́ọ̀bà hàn pẹ́tọ̀ alhamdulillah ìjẹkújẹ nìyẹn o wọ́n ní tí ò bá sí túláàsì tó tì wá lọ síbi ká jẹ òkú ńbete ẹran yóò hùn wá àmọ́ tí túláàsì bá wà tó bá jẹ́ àlàáfíà lójijì kí ló dé wọ́n ní torí pé ńgbà tí ò sí bùkátà Allah azza wa jal kò ní fi ẹni tí ó dáàbò bò ọ́ lọ́wọ́ aburú ẹran kò ní fi sára rẹ̀ àmọ́ nígbà tó ṣe pé o ní bùkátà sí ni o fẹ́ fi gbẹ́mìí ró àìjẹ́bẹ̀ ó kù Olúwa ó fi nǹkan kan sí ọ lára tí ó dáàbò bò ọ́ lọ́wọ́ aburú àti sùtá tí irú ẹran òkú ńbete bẹ́ẹ̀ máa ṣe fún
ẹni tí ó bá ní bùkátà sí. tó eléyìí túmọ̀ sí wípé tá a bá ní bùkátà sí nǹkan àgbọ̀dọ̀ sí o. ọ̀dà ẹ̀wọ̀n kúkú ń betí ẹran ọ̀rọ̀ rẹ̀ kọjá pé rùn wọ́n ní kó jẹ́ kó gbẹ́mìí rẹ̀ rú. tó bá lọ jẹ́ pé kúkú ń betí ẹran gan tó rí ẹlẹ́dẹ̀ ni ẹ̀mọ̀ fábúrò ó ti di púpọ̀ òkú ń betí ni ẹlẹ́dẹ̀ tó sọ jẹ́ kọba àmàrùn nígbà tẹ́lẹ́dẹ̀ wà láàyè kó rùn ó rùn bẹ́lẹ́dẹ̀ bá ń gbà fún yóò rùn àbí ò ní rùn yóò rùn kódà kó máa jẹ kéèkì yóò rùn. eléyìí túmọ̀ sí wípé nígbà tó ní bùkátà sí nǹkan ọ̀gbọ́dọ̀ sí wọn nígbà tí bùkátà mú ọ kò sóúnjẹ tó lè fi gbẹ́mìí ró òkú èèyàn lórí tẹ̀wọ̀n kò ti kú ìwọ sì kù sígbà láyé wà kó jẹ nínú ẹran rẹ̀ ẹ dáhùn ọjẹ lókun ìgbà tí o bá ti jókòó ànábì kan ọjẹ nínú ẹran ara gbápá rẹ̀ lọ́ba gbẹjẹ mọ́ àdínkù ọmọ bá kú kò sì nídìí kọ́ ọmọdé kọ́ ṣe astaghfirullah bá ọ̀sẹ̀ Allahu akbar torí pé ìwọ tó ti ṣẹ̀rí àfẹ́ dáàbò bò ẹ̀mí ẹ̀ eléyìí tó kú àmọ́ tó bá yẹ kó òkú ànábì kan ni ọ̀gbọ́dọ̀ jẹ́ ọ̀yà kùnú torí ẹ̀ gbogbo ń dábàá jẹ jàmáà a gbọ́dọ̀ rí kọ́ dáa lópin ìgbà tá a bá tí ì jẹ́pá ní túláàsì kan tó tì wá lọ jẹ nítorí wá ṣe léèwọ̀ oúnjẹ tó ń jẹ sínú ó gbọ́dọ̀ jẹ́ ìtọ́ gbádùn ẹran tó fẹ́ jẹ ó gbọ́dọ̀ jẹ́ ìtọ́ gbádùn torí pé ọgbọ́n tánà sallallahu alaihi wasallam sọ pé ẹranko tó ta lọ́fà tó ò rí má tó wá padà rí jẹ́ lópin ìgbà tí ọba tí ì máa rùn tí máa ti ń rùn ó ti ń bàjẹ́ nù. àwọn òbúkátà kọ́ pé òyìnbó lára pé ń kọ́ yín lọ́lá jù kí á nìtumọ̀ ìsìláàmù rẹ̀ ń gbọ́ lóyìnbó tó gbọ́n wẹ̀kọ́ tánà bìí tó kọ́ wa látijọ́ yìí. eléyìí túmọ̀ sí wípé oúnjẹ tá a rà á lé tá a ti sè ká kíyèsí òun náà máa ń bàjẹ́ gbà mí láì jẹ́ pa ti sè báwo wá lè ta ti sè tá a ti jẹ ó ní ìgbà tó lè dúró dà tí ó fi dípò náà bàjẹ́ eléyìí tó túmọ̀ sí pé expiring date ìjọ tí dídára nǹkan yìí tí ó tàn ó pàtàkì kó máa kíyèsí lára àwọn oúnjẹ tó ń bá ń jẹ wọn kì í sì sábà kọ expiring date sára àwọn oúnjẹ tá à ń jẹ àfi tí wọn bá dé mágolo tí wọn bá ti dé oúnjẹ mágolo àbí kí wọn fi nǹkan kan sọ wọn yìí sábà kọ expiring date sí oúnjẹ lára tẹ́lẹ̀ ìbá yé wa àjẹ́ pé ó yẹ ká ní ìfura ká má jẹjẹkújẹ ó yẹ ká ní ìfura ká má bàa jẹjẹkújẹ bí kò wá sọ pé expiring date wà fún sukọ o tẹ máa sọ pé iṣu ti expire iṣu ti yí padà ó ti dé pẹ iṣu máa dé pẹ níbi tá a bá kó sí ìgbà míì àwọn ìrà àwọn kòkòrò àwọn lè gba iṣu jẹ mọ́ wa lọ́wọ́ torí pé àwa ń dù àwọn náà ń dù àwọn náà fẹ́ jẹun tí ò ní jẹ́ kí wọ́n kú wọn náà kó kalẹ̀ pọ̀ padà jẹ́ ó ṣeéṣe káwọn yára jù ọ lọ torí pé ibi tí ń pa àwọn síwájú tiẹ̀ wọ́n sì ń rí gàárì wà mu ó tún kó su kalẹ̀ àwọn ọ̀jẹ̀ gàárì ó tún ní jáwọn jẹ sùn irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ jama tẹ́lẹ̀ ìbá yé wa oúnjẹ bá ti ń bàjẹ́ àgbọ̀dọ̀ jẹ tóúnjẹ bá sì bàjẹ́ ọgbọ́dọ̀ jẹ́gbà náà la fẹ́ bóyàn ìgbà tó dáa kí ló dé tẹ́ bóyàn oúnjẹ tí wọ́n ń bàjẹ́ wọ́n á ní àbọ̀ jẹun ẹgbẹ́dẹ̀ burúkú nígbà tó ń jẹ yẹn tó ṣe pé ọdọ́sọ̀
tí ń sọkútù wọ̀wọ̀ lórí iná ṣe pé gbábọ́ wá tí wàá gbé kalẹ̀ tí wàá ń bàjẹ́ ìgbà náà lẹ́wàá di mùmínì ìgbà náà lẹ́dọ̀là wọ́ pé sábúrò rẹ wà ní bẹ́ẹ̀ ni ẹ̀yin mélòó lẹ́wà ní à ń lọ bí 5 ẹ̀wà bọ́ wa oúnjẹ títí ń bàjẹ́ nígbà tó wà ń tuntun kí ló dé tẹ̀ fún wa jẹ kí ló dé tẹ̀ fún wa jẹ ìgbà tó pẹran tó ṣe pé masha Allah ó ṣe kan súyà ó ṣe kan pẹpẹ soup ó dín àwọn kan kalẹ̀ ó fi lọ wá o àfa wọn á múná lọ ó kó gbogbo ẹ̀ sínú fírísà wọn á múná lọ gbogbo ẹran tí wọn fẹ́ máa yọ ọdún wọn á ní sẹjẹran tẹran bá da ẹ̀yin náà yan tẹran bá da jẹ o àmọ́ tí wọn bá da ẹ má fún wa ní májèlé jẹ ní tí wọn ti ń bàjẹ́ gbọ́dọ̀ jẹ ẹ̀kọ́ ńlá ni látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam aróka ọkà yìí ti wá rọjù ọkà yìí ti rọjù kọjú àmàlà tó akramakumullah wọn ni ẹ máa jẹ ẹfọ bẹsẹ ẹ máa wá àmàlà mú báwo nígbà tó wá ní wòlé jẹ wọn ní ìyúnra rẹ ti pọ̀ ó yẹ kó ní ìyúnra ń bẹ o torí pé bó ṣe wọlé náà lọ́ọ́ máa yà ń gbẹ látijọ́ tó ń ti ń já àmàlà ṣé bàbá rẹ àbí màmá rẹ ló fi kọ́ wípé a lè wá àmàlà mú ká má jẹjẹkújẹ tó bá fẹ́ ṣèyàn láàánú nítorí dáa ni kò fi ṣe láàánú tó bá fẹ́ bùnyàn ní nǹkan mẹ́jọ já sí pé ní ọ̀dà lọ fẹ́ bùnyàn lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ lè rí dáadáa gbà lọ́dọ̀ Allah títí tẹ́ fi máa ná nínú tẹ́yìn náà nífẹ̀ẹ́ sí wa yut'imuna at-ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asira oúnjẹ tí wọ́n nífẹ̀ẹ́ sí ni wọ́n máa fún yàn jẹ kì í ṣe pé aṣọ gan táwọn wọ̀ aṣọ ti dèkísà aláwọ̀ aró la mọ̀ sí ńgbà tá a rà ó ti da aláwọ̀ yéyè gbà náà la wá pé àwọn tó wá gbẹ́ kànga nílùú wa pé àbẹ́ ń fàṣọ wọ́n ń fàṣọ tó bá dà àmọ́ aṣọ tó ti di nǹkan míì aṣọ tó ti dèkísà ti lẹ́fọ̀n èsì lọ ẹ̀ka ẹ̀fọn ẹ̀yin kúkú lásọ tó pọ̀ tó bá mú méjì náà àwọn ìgàn aṣọ yín tẹ́ fẹ́ ni tí kò ní dáadáa lẹ́sẹ̀ ọ̀nà òrò máa wọ̀ láwọn ọjọ́ jùmọ̀ yóò rò máa wọ̀ láwọn ọjọ́ ọdún yóò tún máa sì pẹ̀ sí dáadáa àmọ́ aṣọ tó yẹ kó tó bá jókòó báyìí tí ò bá jókòó dáa yóò bẹ ní pẹ́ èmi kò ti gun ọ gbèsè ń tọ́ da lóògùn ń tọ́ da ní kò gun yàn. Akramakumullah ara ẹran àti wọn wò pé ẹran yóò dùn gbàtà wá ṣe àwọn ń dánwò lórí náà rí kó yìí àbàbùkán lù bí magí ni wọn ní máa jẹ ẹran ọ̀rọ̀ ọsà bu gbogbo ẹ lò láti ń bu gbogbo ẹ sí ní yìí sí bí yíbu àyà àti wàá dán wàá rí pé káì kò ní í ṣe jẹ lábá ní abẹ́yìn ọ̀jẹ̀ ẹran sẹ́rí pé kà ní ẹran tí ó ṣe jẹ ẹ wá sọ pé abẹ́yìn ọ̀jẹ̀ ẹran ọ̀dọ́kúlẹ̀ yín ẹgbọ́rọ̀ ẹran tó ṣe pé bá a bá jẹ títí ẹran ọ̀lọ̀ eyín ò rí lọ àtúfẹ́ lọ́mì wípé ká tiẹ̀ lọ́mì lágídí kò tún lọ wà ní àbẹ́yìn ọ̀jẹ̀ ẹran báwo kẹran jẹra rẹ̀ ntí ò bá ti dá ọ̀gbọ̀dọ̀ fọ́mọlà kejì rẹ̀ rántí pé èèyàn ló nà rántí pé òun náà fi aburú fúnra rẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe fa aburú fúnra rẹ̀ tí bá ti ń bàjẹ́ ntí ò bá dá ẹ má fún yàn àdéhìí tó tẹ̀lé lẹ́yìn wọn alátòdọ̀ ya ńlá wa Aisha radiyallahu anha anna qawman qalu lin-nabiyyi sallallahu alayhi wa sallam wọn láwọn èèyàn kan sọ fún Ànábì sallallahu alayhi wa sallam wípé
inna qawman ya'tunana bil-lahm dájúdájú àwọn èèyàn kan máa mẹ́ran wá bá wa ẹran námà wọ́n máa mú wá bá wa pípa àwọn bùn wá ká jẹ la nadri nígbà táwọn ọmọ adhakaru ismallahi alayhi am la tí wọ́n dárúkọ Allah sí kí wọ́n tó dú àwọn ẹran àbí wọ́n dákọ rẹ̀ tí ká máa jẹ àbí ká máa jẹ àwọn ẹni tí mẹ́ran wà àmọ́ bá dárúkọ Allah sí àbí wọ́n dá sí bákan méjì nínú gbọ́dọ̀ pé àwọn mùsùlùmí ni wọ́n àbí kí wọ́n jọ kan nínú àwọn ahlul kitab tó bá jẹ́ àwọn mùsùlùmí kò ní jáwọn ẹni tó ti pẹ́ nínú Islam yóò jẹ́ àwọn ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba Islam tí ò súnmọ́ pé àwọn ẹ̀kọ́ àti ìlànà tẹ́sí Islam fi mọ̀ wá nípa gbogbo níta bá fẹ́ ṣe àwọn náà ti mọ̀ wọ́n. àwọn wọ̀nyí ń súnmọ́ wọ́n mọ̀ pé tá a bá pẹran a máa dárúkọ Allah sí. ó sì tún lè jẹ́ àwọn ahlul kitab àwọn ẹni tó lùwà ṣe ká jẹ ẹran tí wọ́n bá dú lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n báwo ni kò ti ṣe tán ká jẹ ẹran tí mùsùlùmí bá dú tí ó bá dárúkọ Allah sí tí ó wàá tọ̀ ká jẹ ẹran tí ahlul kitab bá dú tí ó dárúkọ Allah sí a lè jẹ o. apá kan náà olùmọ̀ sọ pé àní wádìí tí wọ́n dárúkọ Allah sí àbí wọn dá sí apá kan sọ wípé tí wọn bá ti dá sí àní jẹ èyí táwa mú nù torí pé nísìnyí mùsùlùmí nìwọ wọ́n wá dú ẹran ọ̀dàpọ̀ Allah sí àní jẹ òfin Allah ní pé ká má jẹ báwo wá ní kèfèrí torí pé Allah ti lóun gbà wípé tó bá dú ẹran ká jẹ kò wá sọ pé tí wọ́n bá dárúkọ Allah sí ìníká tó jẹ làwọn wàá mú àyà yẹn bó ṣe wá àní padà sídìí ẹ máa dárúkọ Allah sí tó wá fáwọn mùsùlùmí gan ká fi dé tàwọn eléyìí náà máa gbé wọn àti Allah sá ti ní tó bá pẹran tó bá dún lórúkọ Jésù nǹkan bàkàtà bí Yahudi ni ó dún lórúkọ Uzayr sáàsì máa jẹ àlè jẹjẹ kùdù àwọn náà dárúkọ Allah tí ó bá ti dárúkọ Allah àjẹ tó bá jẹ pé ẹ̀yin wọ ilé oúnjẹ wọ́n bá yín ká ń jẹ wá tí gbogbo ẹ náà lẹ́ẹ̀ máa béèrè ẹjọ́ yìí olóúnjẹ ta ló dú ẹran yìí àbẹ rà lọ́jà wọn láwọn rà lórí àwọn tí ń kiri ẹran yìí ẹ wàá lọ sọ́dọ̀ àwọn tí ń pẹ ẹran ta lù ẹ̀yin tí yẹn wá ń bí àwọn ta ni máa dú ẹran ńlẹ̀ yìí ẹ ṣàlàyé fún abúlé ẹ máa dú sáyẹn máa dárúkọ Allah wàhálà yẹn ti pọ̀ jù wàhálà yẹn ti pọ̀ jù sọ ó ṣe tó bẹ̀ gan ìsọnù pọ̀ torí ẹ̀ ó ti tó bí ẹran tí wọ́n rí o tó rí nínú oúnjẹ tó ra tó ọmọ bá ṣe dùn tó ọmọ bá dárúkọ Allah sí fi wọn dá sí anabi sallallahu alayhi wa sallam sọ pé udhkuru ismallahi alayhi antum wa kulu ẹ̀yẹ dárúkọ Allah sẹ́ran ẹ̀ máa jẹ́ torí ẹgbà tó délé oúnjẹ tán tẹran fún ọ wọn mà bá dárúkọ Allah sí àbí wọn dá sí kó tó jẹran sọ pé kí ni bismillah ó ti tó ọ èso túmọ̀ sí pé nítorí pé wọ́n mẹ́ni tó dú ẹran ìyá sọ pé tó bá ti débi ilé oúnjẹ ó sáré pé ṣé wàrà wà torí pé wàrà kò bùkátà dúdú àbẹ́já ẹja kò bùkátà dúdú ẹran wọ ọjà àbúrò máa fìyà jẹra rẹ wọn bọ tẹran náà wọn ń ṣe iyèméjì sàn dárúkọ Allah àbí wọn dárúkọ Allah kí ló sọ bismillah eléyìí ń jẹba tẹsí mọ pé ẹran tó ń sọ pé ẹ dárúkọ Allah òsìkẹ tó jẹ ó ní í ṣe pẹ̀lú pé Allahu azza wa jal ó ṣe jíjẹ ẹrú ẹran bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ ẹran màálù ẹran ràkúnmí ni ẹran àgùtàn ni ẹran ehoro ni ẹran adìẹ ni ẹran tòlótòló ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹ́ran ajá wọ́n á gbé ẹran ajá sínú abọ́ fún wa pé bísímìláì bísímìláì wá o bísímìláì pọ̀ sọ́dẹ̀ tán
nítorí pé Olúwa ṣe ẹran ajá léèwọ̀ kìí ṣe nítorí pé tí wọ́n bá fẹ́ dúró dáhùn ìdárúkọ Allah ọba àṣẹ bísímìláì nígbàgbà ọ̀ràn láti sọ ajá dẹ̀tọ̀ àbẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ wọ́n á sọ pé ìwọ imam wọ́n lọ́ba apẹlẹ́dẹ̀ nítorí kó lè bá tọ́ fáwọn mùsùlùmí náà láti jẹ a'udhu billah ọ̀ gbọ́dọ̀ dán wò kódà Islam sọ pé àwọn tí ń tẹlẹ́dẹ̀ tí ń tajà hàn ó gbọ́dọ̀ jẹ́ pé ibi tó dájú gédégbé ni wọ́n ti máa ta tí ò gbọ́dọ̀ dàpọ̀ mọ́bi tí wọ́n ti ń tẹran tọ́tọ́ torí kí àwọn èèyàn má máa ṣe ẹlẹ́dẹ̀ rà fún ẹran gidi kọ́ má máa ṣe ajá rà fún ẹran tọ́tọ́ kò gbọ́dọ̀ wà nítòsí ara wọn kò gbọ́dọ̀ wà nítòsí ara wọn rárá alhamdulillah ẹ̀yin náà rí láwọn ìlú táwọn ajẹlẹ́dẹ̀ bá wà àwọn náà ti dárú rẹ̀ mọ̀ ẹ̀rí pé láwọn àdúgbò kọ̀ọ̀kan àwọn èèyàn ti mọ̀ pé ẹlẹ́dẹ̀ làwọn eléyìí ń ta wọn náà ọ̀kúndùn ẹran màálù ojú rẹ̀ ọ̀sálẹ̀ ọ̀kàn ìtàn pàtẹ kìíní kan sórí tábìlì pápẹ́ bá ń ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àfà ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ rí ọ̀rà kan lọ́tẹ̀ máa béèrè kọ́dọ̀ lè béèrè lọ́dọ̀ tó irú ẹran ìwé lẹ́ ń tà yìí wọ́n á lè ló kọ̀ọ̀kan tí wọ́n ń pè o wọn ò ní pẹ́lẹ́dẹ̀ o wọ́n lè pé kìíní kan ẹlẹ́kẹ̀rú wọ́n lè pé kìíní kan ọmọ ewu lẹ́lẹ́kẹ̀rú ló pé ìgbédè débẹ̀ kí lẹ́lẹ́kẹ̀rú wọ́n ní àwọn èdè kan tó ń lò fún wa àwọn tí ń jajá náà pè lájá wọ́n ló kọ̀ọ̀kan tó ń lò fún so wọ́n béèrè ẹran ìwé lélẹ́yìí o torí mo rí pé àwọn ẹlẹ́ran ọ̀pọ̀ nítòsí yín o gba ẹran yìí ọwọ́ àfàwọn àjẹlẹ́dẹ̀ ni o ẹlẹ́dẹ̀ ni lédè kúkúrú o Allahu akbar ẹlẹ́rìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o ẹran tí wọ́n ń ṣe èméjì tí wọ́n dárúkọ Allah sí àbí wọ́n dárúkọ kí ló ṣe bismillah ẹlẹ́yìn ìjọba torí ẹ̀ eléyìí ọ̀nà àbáyọ ńlá ni fún wa nígbà tá à ń bá wò pé tí wọ́n dárúkọ Allah àbí wọ́n dárúkọ Allah ọ̀sẹ̀ràn kan káwọ́ ṣe bísímìlá tó bá yẹ pé lu àwọn mùsùlùmí la wà tó yẹ pé gbogbo èèyàn lórílẹ̀‐èdè mùsùlùmí ni wọ́n àbùkátà pé tá a bá fẹ́ jẹran bẹ̀ ká ṣẹ̀ṣẹ̀ máa ṣe bísímìlá àyàfi tí wọ́n bá ń wò pé wọ́n ti di kèfèrí tó bá lẹ́rìí látọ̀dọ̀ Allah tó lẹ́rìí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tẹ́ ìṣe tẹ̀kẹ̀fìrí ráhùn tẹ̀kẹ̀fìrí ara wàhálà tó bá wọn nù nígbà tó bá bára rẹ láwùjọ kan ní gbogbo wọn kèfèrí ni wọn ọ̀pọ̀ ọmọ wa gàrí mu nù àbí kọ́ ọmọ sẹ́ẹ̀bà nítorí pé àwọn kèfèrí ní òjò ẹran kèfèrí náà ní gbogbo nǹkan ó ní gbogbo wọn ti di kèfèrí ẹ wo wàhálà tó kóra rẹ̀ sí eléyìí jẹba ẹni tó jọ wà lánàá ó ní mùsùlùmí ni ọwọ́ àṣẹ lónìí ó ló di kèfèrí òun ló sì wá dú ẹran tí ń bẹ lé wọn ò tí ì jẹran lé yàǹkẹ yọ lọ dànù àbí òní dànù ó ṣera rẹ̀ níbẹ̀ ẹran sí wọn tó torí àkídà burúkú àkídà ṣẹ̀tánìyà torí de eléyìí òfin ẹ̀sìn Islam ìrọ̀rùn lọ́ba dé fáwọn ẹni tí bá ń tẹ̀lé oríire ń bẹ́ńbẹ́ fáwọn ẹni tó bá dúró tì kó lọ ẹlẹ́dàá wa kó má sì wá darí kó má sì wá lọ́nà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Untuk mana dulu? Mana? Bẹ̀rẹ̀ sí jẹun só wá gbé ti eléyìí tí ó ní ṣe pẹ̀lú ẹran tí yẹn ṣe iyèméjì lé lórí. Torí pé ẹsẹ̀ iyèméjì ń pa ẹran ẹsẹ̀ iyèméjì ń pa ẹran ẹ bẹ̀rẹ̀ sí jẹun pẹ̀lú bísímìlà ó rà kó ṣe gàrí la fẹ́ mu omi lásán la fẹ́ mu ẹ̀bà la fẹ́ sàn àmàlà la fẹ́ sàn á bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlà ní ìsinyìí tí a fẹ́ wá jẹran ẹ̀ ń ṣe iyèméjì lórí ẹran àtẹ́bá kọ́kọ́ fẹ́ jẹ ẹsẹ̀ bísímìlà ó ti tó. Assalamu alaikum. Wa alaikum.
wọ́n sọ pé ọkọ àwọn ti jọ sọ sí wípé bóyá ìwé kan ni wọ́n fáwọn fún sọdáàkì àwọn látijọ́ ọkọ wa ń sọ pé àwọn ò rí ìwé ọ̀hún àwọn ò rí pé sáwọn lè change ẹ̀ sí pé káwọn fi gba owó àbí nǹkan mi. lọ́kọ̀ bá wá tí ò bá ti rí nǹkan tí ó kàn lábẹ́ òfin ṣẹ̀ríyà ṣe máa sọ pé ìwé yìí làwọn fẹ́ gbà ní sọdá ṣẹ̀ríyà gbà nítorí pé ìwé yìí lóòótọ́ kìí ṣòwò àmọ́ lè dówó nítorí pé kò tẹ̀ wá lọ́wọ́ àfi ńgbà tá a náwó tá a fi rà táwọn náà bá filẹ̀ fún yàn yóò sanwó ní ṣẹ̀ríyà sọ ni pé sọdá kì í lè dówó àbí tí èsowó tó lè dówó àwọn aríwèé ní lóbìnrin sì fẹ́ gbà ń sọdá wọn lo òfin qiyamul mutlafat báwo la ṣe máa ń dí nǹkan bá bàjẹ́ fún yàn nǹkan bá bàjẹ́ fún yàn nǹkan yún gangan irú rẹ̀ lọ́lọ́ wá wa ìyẹn nígbà àríwèé yìí sí irúwèé yìí wà èyí tó yẹ kó kọ wọn lè yàtọ̀ ṣùgbọ́n nǹkan kan náà ni wọ́n jọ ń sọ àárí ìgbà náà lọ́kàn alqiyma iye rẹ̀ ni wọ́n san fóbìnrin kò bùkátà pé kó tún sọ nǹkan mi èló ní ìwé o tó bá gbé ńgbà tí obìnrin yẹn fi tọrọ ìwé o tí a bá fẹ́ rà 500,000 ní báyìí ìwé yẹn ti di 200 naira èló ní ọgbà iye owó ìwé ní ọgbà torí pé wọ́n lọ sọ pé ìwé lọ ń fẹ́ o tí ìwé bá ti wá di 100 million kí ni ọgbà ìwà ọkọ náà kò múra dáadáa ọjọ́ ìwé ti di ta. Assalamu alaikum. Àwọn tí wọ́n fẹ́ pẹran ẹran tí wọ́n ń pa yẹn ìgbà tí wọ́n ń dú lọ ọbẹ̀ ògì dáadáa ẹnìkan tó wá fún ní ọbẹ̀ mi tó fi kọ̀ntínú dúdú yẹn yẹ pé kò gé kí ara sí rẹ báyìí. ọbẹ̀ táǹkọ̀kan fi ń gbẹ́ran lọ kò mú dáadáa ẹlòmíràn lọ mọ́bẹ̀ mi wà tó mú tí ẹni tí ń tú ẹran lọ yún tí ò bá ti lè gbé ọwọ́ rẹ̀ sókè láti sọ ipò ń fẹ́ pààrọ̀ ọbẹ̀ jẹ́ kí bí ṣe ń tú lọ náà ni wọ́n fọ̀ bẹ́ẹ̀ ní ìsí lọ́wọ́ láì jẹ́ pọ́ gbọ́wọ́ sókè ẹran òdòkú ń bètè àmọ́ tó bá kí torí pọ́ fẹ́ pààrọ̀ ọbẹ̀ ó kọ́kọ́ gbọ́wọ́ ó tún á gbọ́wọ́ padà ó ti dòkú ń bètè lábẹ́ òfin ṣẹ̀ríà nítorí pé ẹ fìyà jẹ ẹranko ń bàjẹ́ lójú ọ̀nà pé ẹ fẹ́ du ìyà lásán lẹ fi jẹ kó tó di pé padà wá du ní tí máa ń sọ ẹran dòkú ń bètè ọ̀kan nínú rẹ̀ ni ẹni tí ń du ẹran gbọ́dọ̀ gbọ́wọ́ sókè ọmọ àdúlọ náà ni kápẹ́ bọ́ọ̀bù ẹ̀yìn ò ṣe mú náà ẹ ti ṣàṣìṣe o àmọ́ ẹ máa rẹ lọ ẹ máa rẹ lọ ẹ máa rẹ lọ tí ó fi rẹ já tó bá jẹ́ pé a rí i pé ọbẹ̀ yóò mú rárá bẹ́ẹ̀ ṣe ń rẹ lọ bẹ́ẹ̀ ṣe ń rẹ lọ ẹni tó fún yín lọ́bẹ̀ mi yóò fi bọ̀ yín lọ́wọ́ yóò gbàtà kọ́kọ́ kúrò ẹ máa rẹ lọ lẹ́yìn ìlẹ̀ ló ti dé. Assalamu alaikum. lágbàáni tí ó kú tí wá tó kọ́ sínú wá sí ara pé ẹni báyìí ni kó wẹ̀ hàn so ẹni bóòlù ẹni báyìí náà dé bẹ́ẹ̀ kò kí n ṣe kò sínú mọ̀lẹ́bí rẹ̀. kò sínú mọ̀lẹ́bí rẹ̀ bẹ́ẹ̀ni ànígbà àfi tó bá yẹ pé kò sí ẹnì kankan tó lè wẹ̀ nù mọ̀lẹ́bí bí wọ́n bá ṣe ṣàlàyé pé tí wọ́n bá wẹ̀ tó bá jẹ́ ọkọ tí wọ́n wẹ̀ yàwó tó bá jẹ́ ìyàwó tí wọ́n wẹ̀ ọkọ tó bá pọ́kùnrin ni àwọn fẹ́ káwọn ọkùnrin tí wọ́n wẹ̀ kán jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ àwọn tó fẹ́ràn rẹ̀ tán láàánú nínú wọn tó bá jẹ́ obìnrin ni tọkọ rẹ̀ bá yẹ kó ní ọ̀wẹ̀ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ lóbìnrin tó fẹ́ràn rẹ̀ tán láàánú rẹ̀ ní ọ̀wẹ̀ ẹ wá ṣe béèrè pé àwọn ilé ìwẹ̀ kú wà fẹ́ kí wọ́n máa ń dálẹ̀ ike tó kù bá kú wọ́n gbé wá wọ́n wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń ṣe sí mọ́ṣáláṣí bí báwọn náà ṣe nílé ìwẹ̀ kú mọ́ṣáláṣí ń bí a ṣe síbẹ̀ nítorí pé tó kù bá kú ọmọ kan àbáwọn kan nínú àwọn ọmọ kí ó wá ní ọ̀wẹ̀ àwa ṣe síbẹ̀ pé tẹ́yìn ọ̀bá níbi tó rọ̀ yín lọ́rùn tẹ́tí lè wẹ òkú yín ní rọ̀rùn ẹ máa gbé bọ̀ wá mọ́ṣáláṣí ibi tẹ́tí sí tẹ́tí wẹ̀ ní rọ̀rùn
tẹ́tùn gbé kó mẹ́ tẹ́tùn gbé sáyè kejì níbi tẹ́tùn faṣọ sí lára gbogbo ẹ̀ lọ́wọ́ àǹbẹ̀. láwọn lókèrè àti Nàìjíríà ń gbé wọ́n lè dárú ẹ lẹ̀ pẹ́pẹ́ táwọn fi ń ṣiṣẹ́ nù àwọn ń bá wọn wẹ̀ nígbà tó bá tó di páàrí mọ̀lẹ́bí tí ó fẹ́ràn òkú yẹn tó láàánú rẹ̀ ìgbà náà ló tó yẹ ká máa gbókùn lọ sí ibi tí wọ́n ti wẹ̀. àbá ní mọ̀lẹ́bí wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n láàánú rẹ̀ ṣùgbọ́n wọn láyà láti dúró wẹ̀ omi lè kó wọn máa lálàkàlà lójúmọ́ ìgbà náà tó bá lọ gbé fárata àwọn ará àta wọn gbọ́dọ̀ bẹ̀rù Allah wọn ò gbọ́dọ̀ yọ tí wọ́n fi bò ó láàrin ìdodo sórúnkún rẹ̀ ìgbà tó ń sì ń bọ àárín ìdodo sórúnkún rẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n ti yọ gbogbo aṣọ kúrò lára rẹ̀ wọ́n ti kọ́kọ́ bo ìdodo sórúnkún wọ́n tó bọ́ aṣọ bá bẹ́ẹ̀ ní tí wọ́n fi bóyìn tó bá ti ṣe bẹ́ẹ̀ inshallah kò ní. Assalamu alaikum. Ẹni tí ó ń sin àwọn ẹran bẹ́ẹ̀ ó sin màálù àbọ̀ ń sin àwọn ẹran wọ́n á ṣẹlẹ̀ pé àwọn ẹran yẹn ó máa ń kó sílé so wá ń fi ajá ó fi ń sọ wọn bẹ́ẹ̀ tó bá ń dà wọ́n lọ. kò sí nǹkan tó burú tó bá ti sọ Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tó bá ní ajá tí èsì ajá tá à ń fi sin ọdẹ ẹranko nínú igbó tí èsì ajá tá à ń fi da ẹran tí èsì ajá tá à ń fi gbin kó qirat yóò máa dínkù nínú ẹ̀san rẹ̀ lójoojúmọ́. ẹsẹ̀rí qirat nínú àdéhùn kàkàlánà àdéhùn kan sọ pé mithlul jabalil azim ó dàbí òkè ńlá àdéhùn kan sọ pé mithlu Uhud ó dàbí òkè Uhud mélòó wá ní dáadáa wa tí a dúró ilé wọn máa dínkù lójoojúmọ́ nínú dáadáa àmọ́ tó bá pa ẹranko òun fi ń dá màálù òun fi ń dá àgùtàn wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ so Islam gbà dípò ẹnìkan máa tẹ̀lé màálù ẹnìkan máa tẹ̀lé ẹran ajá ni wọ́n máa dà wọ́n yóò dà wọ́n lọ yóò tún dà wọ́n wálé náà. Assalamu alaikum. Àwọn ní àwọn níyàwó méjì àwọn sì máa ń pín oorun fún ọlọ́jọ́ kọ̀ọ̀kan ẹnìkan wá ti lọ sí hajj wọ́n lò bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ ṣé tó bá dé àǹfààní wà káwọn lò bí ọjọ́ díẹ̀ pẹ̀lú ẹ̀ fún alẹ́ àbúrò kan náà ni ó lẹ́tọ̀ọ́ sí. nígbà tí èkì ṣe pé àwọn ni wọ́n ní kó lọ hajj iṣẹ́ wọn lọ́lọ́ jẹ́ òun lọ́lọ́ sí hajj láti lọ ṣe hajj tó jọ́ràn yàn lórí ẹ̀ kìí ṣe ṣe ọkọ lọ́lọ́ jẹ́ àwọn ọjọ́ yìí ti lọ gbé nígbà tó bá dé ni wọ́n máa pín ọjọ́ náà. Bàbá tó fi ọmọ ní ọkọ tí wọ́n pé wọn wà mọ̀ pé bàbá yìí ọ̀nà zina ló gbà bí ọmọ yẹn tó jẹ́ pé àgbàdo sì ti fi lọ́kọ ó ti wọ bí ọdún 5 lọ sẹ́yìn. ẹ ṣàtúnṣe nígbà tẹ́ bá ti mọ̀ àìmọ̀pọ́nà zina lọ́gbà bí wọn kò ní sọ gbígbé pọ̀ obìnrin yẹn pọ̀ lọ́kùnrin yẹn di zina kò sì ní sọ àwọn ọmọdọ́mọ zina àti tẹ́ ẹ bá ṣàtúnṣe ní kí á tẹ gbọ́ náà. irú rẹ̀ sì pọ̀ láwùjọ àwọn bàbá tó ṣe pé wọn ò bímọ gbọ̀nà tọ́tọ́ wọn à bímọ gbọ̀nà tọ́tọ́ ọ̀nà zina wọn gbà bímọ. ẹ mọ̀ gbọ́ tẹ́lómi bọ́mọ sọ pé ọmọ tí ìyàwó tóun nílé sọ pé òun kọ́ lòun kankan kò ní yà òun lẹ́nu tó bá tún sọ pé àwọn míì náà tún wà tí ìsọmọ òun nínú àwọn ọmọ òun. kí ló dé bàbá kan dáhùn ó ní gbogbo ìgbà táwọn ń fẹ́ obìnrin ó ń ranù làwọn òun ò lè sọ iye obìnrin tó ń bá sùn tó eléyìí náà gan òun gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà wọn. sòsẹ́ mọ̀ pé ọ̀rọ̀ yẹn gba ìbéèrè ńlá torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá ń pè lọ́mọ àwọn èyí sọ ọmọ àwọn ọmọ zina ni wọ́n ọ̀pọ̀ láwùjọ Yorùbá yìí tí àbá tí ìdílé ayé ń jẹta àti wà nílé ayé látànà Allah sì ní ká wà nílé ayé lónìí a lè fi àná àtòní sí àpèjúwe kí ni ń ṣẹlẹ̀ lánàá zina pọ̀ bàjẹ́
láwùjọ Yorùbá ó sì tún pọ̀ bàjẹ́ dòní. ẹ̀rí pé ńgbà táyìn ń gbìyànjú pé àwọn lẹ́fẹ́fẹ́ àwọn ẹlòmíràn máa fi ń ṣe ẹ̀yẹ ni. ṣéjà jẹ́ pé kí ni bàbára náà rò tó kì mọ́lẹ̀ tó kù àbẹ́ ẹ̀kọ́ ni láì ṣe pé òkè kúté mọ́lẹ̀. ṣé bí àwùjọ Yorùbá yìí náà láti máa gbọ́ bàbá tí wọ́n máa sọ fọ́mọ rẹ̀ ìgbà tó máa ń pè báà ni mo fẹ́ fẹ́yàwó onítọ̀ ọba tóbìnrin fẹ́ ẹnu kọ́ ló fi sọ fún mi. ọmọ ní ìgbọ́ Yorùbá ó ní ìyá rẹ̀ yọ ṣàlàyé fún ṣé báwa ṣe fẹ́yàwó ni tó kì í mọ́lẹ̀ ń bọ̀ bá lóyún mo tó mọ̀ kó tọ́kùn ẹgbọ́rọ̀. bẹ́ẹ̀ ni agbọ́npa bàbá tó sọ fọ́mọ rẹ̀ bìnrin náà wípé o ti tọkọ ní tó bá tọkọ ní inú rẹ̀ ní ó ṣàlàyé fún mi. ìbàjẹ́ yẹn pọ̀ àyè ò bá kí ni wọ́n sọ wọ́n lẹ́ni tó bá ti bímọ fún ni ọkọ̀ jáde ẹni. wọ́n túmọ̀ sí pé ìbàjẹ́ pọ̀ àwọn ọ̀ka ká ṣẹ̀ṣẹ̀ so yìgì ká tó lẹ́tọ̀ọ́ sóbìnrin wọn kà kún rárá. lónìí ńkọ́ ìgbà tí wọn náà fẹ́ yà òṣèbọ ní kọ́ máa wálé ní sátidé sọ́ndé bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ ẹlòmíì sọ tiẹ̀ ní sátidé ẹlòmíì sànńdé ni kí ni wọ́n máa wá sí yọ́n máa bá ọkọ sọ ẹgbọ́rọ̀ láì sálágbáfọ̀ ọmọ tó ti fẹ́ kò sì sí tàbí ṣùgbọ́n ọkùnrin kan obìnrin kan níbi kan kí ni ó ṣẹlẹ̀ zina ni ó padà máa ṣẹlẹ̀. kẹ́sì máa wo gbogbo ẹni tí ń ṣe zina àwọn obìnrin yẹn padà wù wọ́n kódà tó bá fi sọ́dọ̀ tẹ́jọ́ ń gbé lórúkọ ọkọ àti ìyàwó zina yóò máa rùn sí ojoojúmọ́ ni. tó zina yẹn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń bí wọn yẹn ọmọ zina lọ́pọ̀ nù wọn. so àwọn tí ń dìde ní ìsìn ẹ bẹ̀rù Allah ẹ máa fẹ́ yàwó náà ni kó tó di pé ẹ máa sí wọn lásọ wò. zina adùnsẹ́jú mẹ́ta ni àbámà láíláí ọmọ oníjọ́mà rẹ̀ kí èrè wo lọ́jẹ́ irú rẹ̀ náà níbèrè tẹ̀sí ọ̀fọ̀ ọmọ tí èso ọmọ rẹ̀ lọ́kọ̀. ìgbà yẹn àmọ́ ń tọ́fà bí kanjú ni bí wà ń wára ni báwọn bàbá àwọn ọmọbìnrin náà ni wọ́n takú wọn lé àníjọ́ fẹ́ torí pé nínú àwọn nǹkan tá à ń tún máa ń gbọ́ òun náà ni pé bàbá yìí ó gbìyànjú láti fi ọmọbìnrin ní sùlọ́kà gbogbo ìyànjú tó wá gbà àwọn bàbá obìnrin wọn jẹ́ ó ṣeéṣe wípé o ò ní fẹ́ màmí láíláí àti èmi àti bàbá rẹ̀ ọ̀tá ni wá ẹgbọ́rọ̀ torí pé bàbá àti bàbá ń ṣọ̀tá wọn wá ní dáwọn ọmọ fẹ́ra wọn ìgbà tí wọ́n bá wó sùsù pé àwọn ti nífẹ̀ẹ́ ara wọn kọjá wèrè tí bàbá rẹ̀ ń ṣe o wọ́n bá rárá wọn mú yóò bá doyún àìmọyerú rẹ̀ zina yẹn pọ̀ àbírú rẹ̀ náà ni obìnrin tí wọ́n wá wọ́n ní kí wọ́n bá wọn pín ogún kálukú sì kọ́ ọmọ rẹ̀ wá ìyàwó 6. bóun ni Islam kò gbà kéèyàn ó jẹ́ obìnrin 6 obìnrin 5 lọ́dọ̀ ọkùnrin kan pé ẹ dákun torí àwọn mọ̀ pé lè ṣerú ìbéèrè báyìí àwọn náà pẹ́ẹ́rì lọ ẹ sáwò wọ́n bá sì yọ fọ́tò tó ń jọ wọ́n so igi ní bàbá ìmáàmù ló àwọn ènìyàn ló so igi sẹ́lẹ̀yìn wá sọ ìyàwó 5 dẹ̀tọ̀ tó sọ ìyàwó 6 dẹ̀tọ̀ ẹ dákun ẹ wá wò ìyàwó 5 ọkọ ọmọ 2 lẹ́yìn ìyàwó 6 òun náà bímọ 5 tẹ bá fi 7 tẹ fi kún 5 ọ̀dọ̀ ọmọ mélòó ọmọ 2 lájọ máa zìnà. àwọn sọ pé ẹni tó bá sọ pé àwọn ò ní jogún àwọn ò rí ń bì bẹ́ẹ̀ ká tó tí ò yanjú. Subhanallah ọlẹ́ wa kọ́ wa torí ẹ̀ ló ti jẹ́ pé ìdílé yẹn pọ̀ ó ti pọ̀ jù tí a bá fẹ́ pín ogún a máa ń ṣèbéèrè tálàkọ́ bí ọ̀nà jáde yóò ṣe bí nǹkan gidi tàníyàwó àkọ́kọ́ ọ̀nà jáde èmi ní tí wọ́n so igi fún yín kó tó di pé ọkọ mi ní àpòkà àpọ̀pọ̀ rẹ̀ pọ̀ àní gbogbo lẹ́ tó so yìí
lẹ́bàá rí tọrọ kọlu ra wọn ó lè gbé gbàbí máa gbàgbé ṣoṣo náà tó irú rẹ̀ pọ̀ àwọn èèyàn ti ń dìde ẹ̀yin láǹfààní àti gbẹ́sìn yìí irú ètò òsì tẹ́lẹ̀ ó yẹ kí ṣèṣe wa ìhùwàsí wa ó dájú táwọn bàbá wa lọ nítorí pé báwọn ṣe rí ilé ayé ni wọ́n ń ṣe sọ ẹ̀yin alhamdulillah mo gbà láti jọ jásí pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin wa tóbìnrin kan tó o bá ti so ìdí lórí ẹ̀ níṣẹ́ mọ̀ gbọ́ téèyàn máa béèrè wípé ọmọ òun ti rẹ́ni tó fẹ́ fẹ́ àmọ́ àwọn ò tí ì so ìdí sáwọn lè yọ̀ǹda fún kọ́ lọ́ máa dáná fún Ramadan ṣé ìbéèrè sẹ́mọ̀ pé báwọn náà ṣe sáyé nù wọ́n wá fẹ́ sírù rẹ̀ náà fún ọmọ nígbà tóbìnrin bá wá ń dáná fún ọ ẹ̀ sì ń jọ sun abẹ́ òrùlé kan náà báwọn pé màláìka nù ọ aburú ọ̀sẹ̀lẹ̀ àbí oníṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ tó bá sì doyún ẹ kò máa gbọ́dọ̀ wọ́n ti mọ̀ pé mo fẹ́ fẹ́ tẹ́lẹ̀ náà obìnrin ọgbà gbogbo ara lé wa wọ́n ti mọ̀ ok kí á ló ń gbà yín lẹ́rù tẹ́ ń fi kà síbẹ̀ yìí náà ti mọ̀ pé ṣe zì náà èyí sọ́kọ́ rẹ̀ náà wọ́n lè ṣe ìyàwó rẹ̀ ilé ìjẹba àwọn ìdí nu tó fi jẹ́ pé tó bá ti hàn pípé ẹni tó so igi kì í ṣe bàbá ọmọ ẹ lọ tètè ṣàtúnṣe ìta wa ti wá mà tí wọ́n ti sùn yìí bó lẹ́sìn máa ṣe àti mà ní ìsìnkú bàbá ẹ̀ ọ̀nà zina lọ́gbà bí ọmọ yìí tẹ́ bá sọ fún pé bàbá báyìí ẹ̀yin kọ́ ni bàbá ẹ̀ ní so igi tó bá wọlé tó bá lóun bọ olè má dà o ẹ fẹ́ ya ọmọ òun kò lẹ́yìn òun nǹkan tẹ́ màá ṣe ni pé ẹ jẹ́ kó òun ṣe dírámà rẹ̀ tó fẹ́ ṣe tó ẹ wàá padà wá olùmọ̀ ẹ̀sìn kó bá wọn so igi ẹ̀ tí òfin ní já sí pé wọ́n lọ gbégbé zina àmọ́ tẹ́yìn bá ní lálá gbọ̀ngàdán kìí ṣe bàbá rẹ̀ kò ní so igi ọmọ wọn máa gbélé o ṣẹjọ parí dírámà rẹ̀ lọ́wọ́ ti parí níjọ́ kó tó di pé ìyàwó àtọkọ lọ ẹ̀yìn bá wọn so igi bí wilayatin islamiyya nítorí pé ọmọ yẹn tẹ́lẹ̀ náà ó ti dẹni tó ṣe pé ọ̀kan náà àwọn aṣíwájú mùsùlùmí yóò fi lọ́kọ kò ní bàbá ẹlẹ́yìn ìjọba. lórí òní Islam fi gbogbo ẹran tí àwọn ọdẹ máa ń pàtó ẹ pé bí àwọn ó lù ní kòmà láàrú fi wí kí wọ́n ṣe wá dù. mo wọn ti rí ṣé lórí pápá náà bẹ́ẹ̀ni àwọn tó bá gbé kò tí ì kú wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dù wọ́n tètè dù kò kú látàrí kòmà kò sí wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب